Daddy ọ̀rẹ́ mi lélẹ̀. Ó fẹ́ jẹ́ kánsẹ́lọ̀ fún wọn ní kí n mú wákà pray fún kọ́lé wọlé. Bẹ́ẹ̀ni kó fi tolúwa ṣe ná orí ẹ̀ pé mo like àwọn youth gan. Wọ́n ló fẹ́ jẹ́ kánsẹ́lọ̀. Mo like you. Bọ́lá ti wáyé, o lè jẹ́ gómìnà, o lè jẹ́ sẹ́nétọ̀. You are not too young to rule. Yes, bẹ́ẹ̀ ṣe wáyé, ṣé ní BBC? Ẹni BBC? Ẹni BBC? Ẹ̀yẹ̀ kó wọlé? Oh God, BBC is the only power you have. Láti fi gbé ẹni tó bá wù ẹ́ láti wọnú ọ́fíìsì. Without BBC kò lè wọlé. Bóyá máa wọ yàrá ẹ̀ ni, kò lè wọlé náà. Then in fact, go and join Youth Revolution Movement online. They prepare the youth on how to become leader. Ṣé ní BBC wọ́n ṣe wáyé? Daddy mo ní mo ṣẹ̀wá lánàá ni mo ń charge ẹ̀, ó wà nílé. Mo ń charge BBC. Ó gbọ́n ni. Power charger. Power bank ló pè ní ẹjọ BBC ń jà kí n fi àwọn tó kù jàre. Daddy mi ò tí ní. ẹyìn BBC ẹyìn ní orí yóò kù. Daddy, get out. Without BBC you are going nowhere.